yàlé lọ kì í sóun ló lè yẹ kó ń di ẹrù ẹ̀ kì í sóun ló kó bá yùn ìwọ̀nba ńlá lè sọ yẹn mọ́ because ọkùnrin tó fẹ́ ṣe tí stepmother wàá jí ó ṣe. Ọlásàlám thank you for the rose. Ọkùnrin tó fẹ́ ṣe tí stepmother wàá fẹ́ jẹ́ kó ṣe òun la lè rí bú pé ìyẹ stepmother yóò ṣe dáadáa. Ńgbà kálukú bá ń du orí ara ẹ̀ ṣẹ́yìn ò mọ tán pè lórogún ni. Jọ̀ọ́ ta ni ó jókòó kalẹ̀ oní dáná fọ́kọ oní sùn tọkọ oní fọṣọ ọkọ oní gbálẹ̀ oní túnlé ṣe oní accommodate gbogbo excesses ọkọ. Ọ wà ní kọ́kọ́ fẹ́ sanwó school kó lọ sanwó school ẹnìkan tóun ti lọ tí ò dúró tọkọ. Owó school ọmọ tiẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan soliciti fún un nígbà tí ṣe wípé wọ́n fi pátá gbá lórí nígbà tí ṣe wípé ó forí gbá. Nǹkan tá à ń sọnù. Àwọn stepmother tí wọ́n ń dínà ìtọ́jú fún ọkọ tán jẹ́ kọ́kọ́ tọ́jú ọmọ tọ́kọ ti bí tẹ́lẹ̀ là ń sọ pé hàn ṣe dáadáa. Bẹ́ẹ̀ stepmother tí kì í ṣe pọ̀ lórí kọ́kọ́ ọmọ ṣe tó ṣe pọ́kọ náà ń struggle ni ìwọ̀nba tọ́kọ bá rí yóò kọ́kọ́ jẹ́ kọ́kọ́ san school fees ọmọ tó ná kó tó ní kó san tọmọ ti yàlé tó ṣe pé jẹ́jẹ́ rẹ̀ lójúrù tó kò lé ọkọ tó lòun ò sì bẹ́ẹ̀ mọ́. Bóòlù ẹsẹ̀ wá ní mọ́ fáìtì fọmọ ọlọ́mọ ń gbà tọmọ tèmi náà wà nílẹ̀. So the fact remains pé ìyá ló yẹ kó wà nínú life ọmọ. And if you look at the way Iya Mohbad was talking, you will see that that woman does not know anything about her son. She doesn't know nada about that boy. Kò mọ̀ nǹkan kan pa ọmọ. The only thing tó mọ̀ ni pé ó promise them 5 million. Ó ra generator ńlá fún, ó ra freezer ńlá méjèèjì fún. Ntọ́ mọ̀ nu. Torí gbogbo all other things tó kọ́ sọ first interview gbogbo ẹ̀ láti gbọ́ fúnra wa lẹ́nu Mohbad. TikTok keep tapping. Keep tapping your screen. Ẹ máa tap and please gift me. Ẹ jẹ́ ń jẹ́ kí gift kan roll in ká tó continue. Let me wait for a gift to roll in or let me wait for gifts to roll in. Any please I want to discuss something with you privately. Put it on my WhatsApp. Send a voice note on WhatsApp. Ẹ jẹ́ ń wá comment lọ́nà tí gift bá ti roll lórí TikTok a máa continue. Ẹni sọ pé a word is enough for a wise. Ọlọ́run á jẹ́ kí wọ́n gbọ́ nítorí púpọ̀ nínú wa ti jòbòyó. Okay. Eléyìí well done Bọ́sẹ̀, you are doing a awesome job. I'm proud of you. Thank you. She doesn't know at all. I feel sorry for the generation of Yoruba people who are disconnected from our Yoruba foundational spiritual ìṣẹ̀dálẹ̀ káàárọ̀ oòjíire. Everything is there. Our civilization is well. Kìnnìkan message yìí gùn gan o. So TikTok share if you are not gifting keep tapping and keep sharing. At least if you are not gifting, if you share you can share to someone who will join and give. That's how it works. Adeloye, you are welcome. I didn't have your WhatsApp number. I will drop it. Ẹni tó bá ní WhatsApp number mi kó bá ń fún wora rẹ̀ 13 lórí TikTok. Wora rẹ̀. Let me try and ṣé mo lè rí type ṣá. Okay, comment. Facebook ẹ jẹ́ like ká love ká share o. Let's like, love and share. Wora rẹ̀ WhatsApp number mi nìyẹn. Sọ̀rọ̀ mi ti ń yé wa bẹ́ẹ̀ yẹn. It is crystal clear pé bó ṣe máa rí nìyẹn ọmọ kọ̀ọ̀kan mọ̀ ìyá kó tó mọ bàbá. Àdàbí tí bàbá ń bá kọ́kọ́ mọ bàbá tiẹ̀ náà kò tó mọ̀ yẹ ìyálò náà kọ́kọ́ mọ̀ ìwọ tó pé rẹ̀ ń bàbá ọmọ ìyá tiẹ̀ náà ìwọ náà kọ́kọ́ ń fún ní nǹkan kó tó mọ̀ fún bàbá. Bó ṣe máa ń dífá fún gbogbo ẹ̀ is a nature, is nature. It is the father. Mohbad even tried a lot and he even called on his mother to return back to his father. Message wo lẹ lò mí. The father refused. Yes, it takes two to tango. Tẹ́yà méjì ò bá sí pọ̀ mọ́. Tẹ́nìkan dẹ̀ lóun fẹ́ padà tí the other dẹ̀ lóun ò fẹ́. Lè fagídí wọ́n fagídí lé kó tí ò le. Wọ́n fagídí lé okó tí ò le. TikTok. Lọ́ládé Alóńgẹ́, you are welcome on TikTok. Oh. Please gift me.
The father struggled to send him to school. He sent him to poly. Ṣóyé but he didn't attend class. Bàbá rẹ̀ ò dẹ̀ lè force ẹ̀ lọ. The only thing tí bàbá lè ṣe náà ni kó sanwó iléèwé ọmọ. Kó dẹ̀ ṣe normal tó yẹ kó ṣe. Ó kù sọ́wọ́ ọmọ. Wora rẹ̀, thank you for the heart. So bàbá ò lè force ẹ̀ pé kó má lọ ibi tó fẹ́ lọ. The same way bí bàbá yẹn ò ṣe rí force láti mọ́ lọ́dọ̀ bàbá rẹ̀. Ṣé mọ̀ pé as at the time tó ti padà sọ́dọ̀ ìyá ẹ̀ tó ti lọ ń ṣe nǹkan tó ti lọ ń tọ́jú ìyá tó ti lọ ń fún ìyá lówó tó ti ń gbalé fún ìyá tó ti bàbá does not know anything. The interview tí bàbá grant as the matter dey hot, the baba pour out his bitterness to the extent pé ó speak word pé kan náà ra mind ẹ̀ kan náà kó ń fún lọ tó fi di wípé kò wá rántí tàwọn mọ́. Tá kọ́kọ́ misinterpret ẹ̀ ká tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n kó fún ẹ̀ lọ tí bàbá yẹn sọ mí pé wọ́n ti kó mind ẹ̀ wọ́n ti rá níyè. Ẹjọ́ sà wọ́n ní bílé bá rí bí ilé tó korí bí oko ibìkan lè yàn fọwọ́ mú. ń gbọ́ ọmọ ọ̀bà rí ṣódà tó máa lean on nínú ilé. There is no vacuum in space. Kò sí vacuum in space. Kò sí bí èèyàn ṣe wà. Ẹni tó yẹ kó wà nínú láìfẹ́ tẹ́niyàn ò bá sí nínú láìfẹ́ ẹlòmíì máa wà ń bẹ̀sà. Ẹ má bínú o. Ẹni tó yẹ kó wà nínú láìfù rẹ tẹ́niyàn bá fail to be in your life, someone else will be there. Even kó sọkọ lè yàn ní àbíyàwó. Your ìyàwó was not there for you. Your ìyàwó was not present, or your ọkọ was not there for you ní time tó yẹ kó wà there fún ẹ. Mo ń sọ fún yín wípé ẹlòmíì máa occupy space yẹn sà. Facebook, please share, keep sharing. TikTok ẹjọ ẹ share. Àwọn top viewers mi, àwọn gifters mi ẹjọ bá mi connect with Wora rẹ̀ 13. Everybody on TikTok, please tap 51. Ẹ tap lórí 51 yìí, which is my views for now. Ó ti di 55. Ẹ tap, tẹ́ bá ti tap ẹ máa rí top viewers. My top viewer is Wora rẹ̀ 13. Click on Wora rẹ̀. Tẹ́ bá ti click lórí Wora rẹ̀, ẹ máa click on follow. Once you click follow, then you re-click. Ẹ máa lọ unfollow. Tẹ́ bá ti unfollow, you now follow him back. So everybody on TikTok, let's go. Click on my top viewers. You will see number 1, Wora rẹ̀ 13 is number 1. Ẹ follow, tẹ́ bá ti follow, ẹ lọ tap unfollow, kẹ́ tún wá follow padà. That's how to do it. Now, all of us watching me live now on TikTok, we should have been the follower of Wora rẹ̀ for now. Ó yẹ kí gbogbo wa tá wà lórí TikTok yìí, tá wà lórí live yìí, ó yẹ kí gbogbo wa ti follow Wora rẹ̀ báyìí. Use that procedure. Tẹ́ bá ti click on my views, ẹ rí number 1. Wora rẹ̀ is my top viewers, number 1. Then number 2 is Sunshine Lomo. Then Lolade Alonge. Use the same procedure and follow them. Those are the 3 gifters I have on this live stream. Everybody, please keep power tapping on TikTok. Power tap, please. Emma, power tap. And gift me. If you want to grow your follower on TikTok, just come and join this live and gift me. When you gift me, people will connect you. When you gift me, people will connect you. And when people connect with you, you will grow your follower. Tẹ́ bá ti ní tó 1,000 follower lórí TikTok, your live option will be activated. Tó bá dẹ̀ ti wà activated, you can go live and people can gift you. That's how to get gift on TikTok. Tẹ́ bá ti ní tó 1,000 follower, option live ti máa show ńbẹ̀. Ẹ lè go live. Orí life tẹ́ bá wà lórí life tá ń ṣe lọ́wọ́ báyìí ibẹ̀ lẹ ti lè get gift, and the gift will be given to you by your viewers, not by TikTok. Ṣàlàyé mi yé wa. The gift is going to be given to you by viewers, not TikTok. Mayegun, thank you for the rose. Everybody connect with Mayegun. Let the rose keep rolling. Let it keep rolling. Kò tí appear lórí top viewers mi. Mayegun 106, thank you for the rose. Please keep gifting. Now go to number 3, everybody on TikTok. Go to number 3. Mayegun 106. Follow him. When you click on follow, then re-click again. You will go and unfollow. Then you follow back. Ẹ̀mejì lẹ máa ṣe. That's how. So all of us now should have been Mayegun's follower now. Thank you for the rose. Gbogbo wa báyìí nísìnyí àti gbọ́dọ̀ di ọ̀rẹ́ àti gbọ́dọ̀ jẹ́ follower Mayegun. So all of us on this live stream,
our figure must have been added to the number of followers of Mayegun. Everybody, let's go. Mr. Fatai Olowo Okere on Facebook. Let me type my WhatsApp number for you. TikTok, keep gifting, please. Keep gifting. Keep gifting. Men suffer in so many ways. Na dem go take care of wife, children, in-laws, bills, deprivation, etc. Yet na woman go pack everything. Everybody knows that one. Mayegun, thank you for the finger heart. Sọ̀rọ̀ mi yé yín, na woman go pack everything at the end. No be person no get remote control to take correct that one. Na so life be, na like that God create life. Our Facebook tá a bá share mo máa end the show wa. I concentrate on TikTok. Tá a bá share ká live ká love ká dẹ̀ share. I'll concentrate on TikTok. You know that it is even on TikTok that people can gift me. There's no gift on Facebook. So tá a bá like, love and share sin, I'll just concentrate on my TikTok. Ibẹ̀ mo ti lè rí gift. So as you take care of your home, take care of yourself too. So ẹ má jẹ́ kóbìnrin kankan fún yín prostate cancer. Ọlọ́run má jẹ́ yín òdùbùlẹ̀ àìsàn láyé tá a wà yìí. Ọkùnrin tó bá ní prostate cancer tẹ̀pọ̀n rẹ̀ ń wú ní ìsìn tí ò rí tọ̀tọ̀ dáadáa ní ìsìn oní òjòkó sí hospital tí ọmọ ràn. Sincerely. Bó ṣe máa rí nìyẹn. Why? Because ó máa ń ní level bíi tí obìnrin tó lè ṣe wàhálà dé. Pàápàá jùlọ tó bá ti di wípé ọmọ rẹ̀ ti ń dàgbà. Táwọn bá ti ń dàgbà tán gbé ya wọn tira ní ìsìn wọn kàn lọ rè employ quack nurse kan ni wọ́n ní ọmọ dáná fún bàbá wọ́n mọ̀ san bí 50,000 fún lóṣù. They will nurse your life until you die. Ọlọ́run gbọ́ àfẹ́ńbàjẹ́ lòmí tó bá yẹ pẹ́ ní níyàwó wọn tí ìyá ìsábà jẹ́ pọ̀ tí a máa ń reach age of 97, 102, 99 kí ó tó di pé wọ́n kú àwọn tọ́lọ̀ ń bá kádàrà pé wọ́n á níyàwó tó jù kan lọ. Ṣùgbọ́n tó jẹ́ pé òró kan tó jòkó tí náà ní fi yòòbó jọ yọ padà yọ̀ fọ́tò sórí gbogbo sálárì gbogbo gratitude tó tún yáwó mọ́. Ṣé bá gbọ́ pé bàbá Mohbad ó yá owó eléèlé láti train ọmọ yẹn pẹ̀lú gbogbo ìyà tó jẹ. So fún àwọn tán ní ọ̀sẹ̀ kọ́ mọ̀ wá tọ́jú ìyá rẹ̀ ni àní ó mọ̀ tọ́jú ìyá rẹ̀ ṣùgbọ́n tá à ń sọ ní ìsìn ni pé káwọn ọkùnrin fèsì reality yìí bó ṣe difficult fóbìnrin láti fèsì reality pé ọkùnrin ò dòbò mí ìyàtọ̀ fòbò rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe difficult fún ọkùnrin láti fèsì reality pé bọ́ ọba tọ́jú ọmọ jù bẹ́ẹ̀ lọ the ọmọ will still go back to the mother. Ìyá ni ó jèrè ọmọ òun gbogbo ilé jàrànjàràn tó nǹkan òun ìyá àtàn ọmọ rẹ̀ náà ni wọ́n kéré rẹ̀ bó ṣe rínu bó ṣe ká obìnrin láti ọ̀fẹ́ kọ́kọ́ rẹ̀ ó dòbò mí bẹ́ẹ̀ náà ni ó ṣe ká ọkùnrin láàlá nítorí wípé ọmọ ní ọ̀padà ìyá ní ọ̀padà jèrè ọmọ. Bẹ́ẹ̀ ni tí ó ń lé èrè tọkùnrin lè rí kò ju àlàáfíà ìsinmi ìfọ̀kànbalẹ̀ ìgbádùn tó bá gbá látara obìnrin yẹn. Àṣẹ̀ṣẹ̀ mọ́ sọ kó tiẹ̀ tó di pé sítórì Mohbad yìí sọ fèsì ńlá ti ń sọ obìnrin ní jèrè ọmọ jù. So take it as reality and do the needful. Kí wọ́n má bàa wáyé asán kẹ́yìn ọkùnrin ó má dàdí pé wáyé asán. And one of the needful tẹ́ ní láti ṣe ni pé keep some percentage for yourself, save for your old age. Ọlọ́mọ fi yàn ráre o táwọn ọkùnrin bá dàgbà tí wọn ò rólùtọ́jú wọn máa ń rùn ní o. Nífẹ̀ẹ́ mi on TikTok, you are welcome. Keep tapping please. We are taking the likes to 15,000 and this is 7,200 already. So please keep tapping and gift me. So yeah, bam. Now ìyá Mohbad ó nígbà tó ń lóyún Mohbad òun gẹ̀ẹ́tì mẹ́sẹ́ẹ̀jì kan pé wọ́n lọ́mọ ológo ṣé ẹ rí ẹ mọ̀ jẹ́ ọmọ ẹ rí wípé kíní ni mo kọ́kọ́ sọ wọ́ra rẹ̀ 13 thank you for the donut kíní ni mo kọ́kọ́ sọ nígbà mo bẹ̀rẹ̀ láìfù ẹ mọ̀ jẹ́ ọmọ fi prophecy kọ àlómi ọbẹ̀ jẹ́ kọ́sọ́mọ tí ò lógo
kan wá rọ́ lóyún kankan ní oyún ọmọ oyún inú rẹ̀ yìí ọmọ ológo ní òjẹ́ ṣé ọmọ olófo kan ń bọ̀ láyé tẹ́lẹ̀ ni kò sọ́mọ tí ológo àṣẹ̀ṣẹ̀ ní ìdí prophet kankan láti máa sọ yẹn fún wa. It is crystal clear that that woman is not in the life of Mohbad. Woman yẹn ò sí nínú life ọmọ ẹ̀ from Genesis to Revelation. Kò sí nǹkan kan tó lè sọ fún wa nípa Mohbad. Ẹni tó sọ fún ipa ọmọ ológo lẹ nígbà tẹ lóyún rẹ̀ ta ni o ta lóyún tó ní ta ló lóyún nǹkan mi yàtọ̀ fóyún ọmọ wo gbogbo èèyàn tó lọ́ndà ògo mọ́. Kákàntí ẹ̀ wá ní prọfẹ́sì tí wọ́n sọ fún pé ọmọ ológo lọmọ tẹ́ lóyún ẹ̀ ṣé ẹ torí ọ̀rọ̀ yẹn ṣé ẹ ti torí ẹ̀ kí ni value tí ọ̀rọ̀ yẹn ní nínú láìfù yín tó bá tiẹ̀ jẹ́ pé òótọ́ lẹ gbọ́ prọfẹ́sì yẹn ṣé ẹ torí ẹ̀ jókòó ti ọmọ yẹn ṣé ẹ torí ẹ̀ dúró ti ọmọ yẹn ṣé ẹ torí wípé wọ́n ti sọ fún mi pé ọmọ ológo ni kò sọ́mọ tí ológo sà torí ẹ̀ gbogbo ọmọ tọ́lọ́run bá fún yàn kéèyàn ò tọ́jú rẹ ni rí báwọn ìyá ṣe mọ́ wèrè kan tí rìn lọ títí tẹ́ fẹ́ gba ọmọ lọ́wọ́ wèrè ajáyín jẹ́ ń tútù ni ambos nítorí èèyàn gidi wọ́n wá ní wọn grant ẹ̀ custody sẹ́gbà tán grant ẹ̀ custody náà ṣé wọ́n tún ní kó mọ̀mọ́ wọ́mọ rẹ̀ wá àbí nígbà tí Mohbad padà sọ́dọ̀ rẹ̀ tí lọ́n ṣe nǹkan fún ṣé bàbá rẹ̀ mú lẹ́sẹ̀ lẹ̀ pé kó mọ̀ lọ bá ìyá rẹ̀ àbí ìyá òdìdí fẹ́ ṣe nǹkan tá à ń sọ nìyẹn wọ́n sọ fún ọpọ́ ọmọ olókìkí lọ́mọ rẹ̀ ń gbọ́ wá gbọ́rú mẹ́sẹ̀jì ń pọ́ ọmọ olókìkí sọ ti torí ọ̀rọ̀ lásán sọ ti torí iṣu ọ̀rọ̀ ń jẹpo wọ́n ní torí iṣu ní dábàbà torí iṣu jẹpo á torí epo jẹṣu. kákàntì ẹ̀ ní alẹ́ wúra wa kálá wúra wa mọ́ pé ọkọ àti àwo fira wọn lẹ̀ pé kínní ṣé wọ́n tún ní kọ́ ọmọ náà lẹ̀ wọ́n ní ọmọ wàá yẹmọ rẹ wò. Tèmiládé ta ló ń ṣe pick me up. ṣé kò ń ṣe device tí mò ń lò fún Facebook lẹ́ ń pè sí mi accept joint live stream báyìí o lórí TikTok ẹ ṣáà máa tap ní tí n bá deliver gbogbo lecture tí mo fẹ́ deliver tán màá pick collaboration màá pick collabo call náà lórí Facebook. So if it is true that she got message gbogbo condolence visit tí ń rí nísìn ṣóun ló deserve ẹ̀ àbí bàbá Mohbad ta ló yóò dùn náà méjèèjì ta ló máa dùn ṣé n tó tọ́jú ọmọ ní onídìí pẹ̀lẹ́ńbẹ́ ni àbẹ́ni tí ò tiẹ̀ rí sí tọmọ tó ṣẹ̀ṣẹ̀ wà nù láìfọ ọmọ just 3 years ago. Mo sọ fún wa pé the only singular mistake that man made was the earlier burial of Mohbad to have consented pé kán lọ bury ẹ̀. If the father has acted like the mother ni àti ẹni gbókọ ọmọ ànímọ̀ pé nìkan wà tí ń jẹ́ Mohbad the little thing tá a mọ̀ nípa Mohbad was due to the effort of his father. Bàbá rẹ̀ wá distracted along the line tàbí kó go through some things tó ṣe pé òun nìkan ló lè sọ o but the little thing we know about Mohbad was courtesy of his father. It was courtesy of his father. Bàbá ẹ̀ ló jìyà díẹ̀ lé lórí tá a fi rọra gbórúkọ ẹ̀ níwọ̀n bàbá ṣe gbọ́ yẹn. If the father has acted the way the mother acted we wouldn't have known that there is somebody that bears Mohbad. Ṣàlàyé mi yé wa ẹni yìí sọ pé your children is your future no matter what let's assume it's only that Mohbad they gave birth to and he died like that what's the essence of still staying in the world. Ó sú mi o ó tọ́ ni náà tó bá ṣe pọ̀ ní oró kan náà bí ṣé wọ́n tún èwo lọ́n tún fẹ́ mọ̀ wò lójúmọ́. That's it ẹ̀dá amọ́látọ́pẹ́ Esther parental failure ló affect life ọmọ yẹn. Ìyá Ọlọ́run má jẹ́ kí wọ́n ní kíkú ilé ọ̀pá ni tòde ò lè pa ni Ọlọ́run má jẹ́ kó gun ìta kọ́ darapọ̀ mọ́ ti ilé bá àyàn jà ni Ọlọ́run gbọ́ gbogbo tí wọ́n accuse lọ́tún ló sì gan bógiri ọ̀bá lanu aláǹgbò ò lè wò giri sincerely bógiri ọ̀bá lanu aláǹgbò ò lè wò giri tọ́mọ bá rẹ́ni gbé pọ̀n gbogbo èèyàn ńláńlá tá à ń gbókọ wọn ìná ṣe bá náà wọn náà kan tí wọ́n ń bẹ lọ́hùn fún wọn náà tí wọ́n ń gbé wọn pọ̀n tọ̀sán tòru láti mọ̀ ṣe àdúrà fún wọn. Ẹ̀yin ọmọ wa fẹ́ ọmọ tó go ẹ̀ tó yẹn ẹ̀yin ọmọ ń fẹ́ gan ó fẹ́ ó wá dàbí àgùntàn wájú olùrẹ̀rùn
so bó ṣe jẹ́ nìyẹn o ẹ̀yin ọkùnrin ẹ make sure wípé ẹ tọ́jú Síkírù on TikTok. Sikiru Karim, thank you for the rose. Thank you for the rose. God bless you. Me too. Okay. Everybody, please connect. Connect with Sikiru. Let me see. He's in number 3. Sikiru Karim. Tap on his name now. You will follow. Okay, his follower is not up to 1K. You will follow him. You will then unfollow. Then you will follow back. By now, all of us on this live on TikTok, we must have followed Sikiru Karim. I think someone just gave me cap now. Okay, I want to know. Thank you for the cap, sir. God bless you. Everybody, please connect with Sikiru Karim. And how do you do that? Okay, he's now on number 2. He's now on number 2 gifter now. Look at my top viewers. Just tap on his name. Tap on number 2. Tap number 2. Okay, me, I've already followed him. That's why it's not showing me the option again. So please keep tapping on TikTok. Emma tap Emma gift me. Please send me gift. Facebook, share this live. And it's a big lesson to everyone in the world. Honestly, both parents, children, pastor, police, honestly, everybody is a big lesson. And it's I presume the quick burial of Mohbad is in vengeance against the murder. That's another point. Someone also said it to me. But I think mo ti fẹ́ point mi méjì péré ló kù kí n round up gbogbo àwọn nǹkan tí mo prepare kí n tó wá máa wo opinion wa. Do you think that Mr. Shonola Sopeju ṣé ẹ feel pé bàbá yẹn lè fẹ́ take vengeance? We understand the fact that the man is bittered. He is bittered. Then the first interview to Grant as he hot, yeah, he was able to show his bitterness. That's why I said on my live stream, I hope they will share that video. Go it in Dodo Baba. Emma Grant interview mo for now. Kò sí any interview about press kankan tó bá wá do yin ẹ rọra buwọ́ lẹ́ran báyìí. Because the more you grant interview, the more you dish out points, the more people misinterpret you, the more people, you see, just don't grant interview. People say, why me grant interview? Interview kan ṣoṣo tí mo máa grant o ní Alex TV. Alex TV ń sire topic la máa discuss. I know the grant interview about my personal self. We can talk about, sex education for adults, sex for the pregnant women, sex for the old women, effects of sex abstinence, and so on. Abasiti sọ topic ìtàn ń ra mọ́ lọ lálàáfíà ni. Ṣé ẹ rán interview mọ́ grant interview kiri lẹ̀? You will need to do another video upon video to come and tell people what you mean. Because there is no how straightforward you are. There are some people that can still not process information. Ẹlòmíì ò lè process information. Some people tó ẹ bá sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tó wà direct nígbà tí wọ́n bá fún ní interpretation tí ń sọ fínú nínú ẹ̀mí tiwọn ó máa lágbára sà. So people are saying it. People are saying the Kinikan burial is vengeance against the mother. But I don't want to. I'm skeptical about that. That is, I don't want to think it's true. I might be wrong anyway, but only God knows the truth. So, ní ti ọ̀rọ̀ àwọn stepmother àti sọ yẹn kọjá, ọmọ ẹni ò lè ṣe díbẹ̀ bẹ̀rẹ̀. Ká filẹ̀ kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ẹ lè sọ pé kí single mother máa fight fún ọmọ ọlọ́mọ. I mean, stepmother máa fight fún ọmọ ọlọ́mọ nígbà tó náà lọ́mọ tiẹ̀. Obi. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn. So the mother just reunited with him three years ago. Nani ya ṣẹ̀ṣẹ̀ reunited pẹ̀lú rẹ̀. So kó tó di wípé ó make ẹ̀, the mother was not there with him. Ṣàlàyé mi ti ń yé wa. So ló dífá fún gbogbo àwọn nǹkan yẹn. Then let us know that gbogbo irú àwọn nǹkan yìí ẹ̀kọ́ ló fi ń kọ́ wa. Ọkùnrin tí ò bá mọ̀ tẹ́lẹ̀ ó ti mọ̀ ní ìsìn. As you are taking care of your house, of your home, take care of yourself. So that you will not become something else tomorrow. Ẹni yìí sọ pé Aunty Bose, when we are talking about this issue, let's be asking for forgiveness because you see this boy issue with his parents. Honestly, there is a lot behind
It's only those two parents that knows everything we have to. And meanwhile, gbogbo àwọn tí wọ́n ń béèrè lọ́wọ́ ìyá Mohbad tí wọ́n ń interview rẹ̀, kí lé tí ò tí ì sẹ́ni kankan tó béèrè lọ́wọ́ rẹ̀ wípé why did you leave in the first place? Kò sẹ́ni kankan tó tí ì bí léèrè question yẹn pé kí lé tán fi lọ gan. Fine, two people can part due to their own personal reason or personal logistics. Báwa bí tí ò bá fèsì is a different thing. Kí ló dé tí gbogbo backlash yìí tó fi ń lọ sórí bàbá Mohbad? Di bàbá tó tọ́jú ọmọ. So èmi ò fi òpẹ́ ni tó jìṣẹ́ jìyà lórí ọmọ ó lè sọ pé ká burú ó sọmọ. Fine, ibi tó ọmọ ń rìn sí, ibi tó ọmọ ń yà sí, ó lè ní effect lórí ọmọ, either positive or negative. But at the same time, a lè sọ pé bàbá yẹn ò gbìyànjú. Hello. Hello. Àbí ẹ ká. So ẹni tó bá fẹ́ join kó send request. So a lè sọ wípé you got my point. You got my point o. A lè sọ wípé bàbá yẹn ipe èmi ò ní 100% o because the police are still doing investigation. And one thing I want to say is that nobody is asking Mohbad's mother. Nobody is saying anything about Mohbad's wife. Tí gbogbo wa bá lè máa accuse ìyá àti bàbá Mohbad, kí lè tà lè accuse ìyàwó rẹ̀ náà? Ìyá àti bàbá Mohbad wọ́n lè bí ọmọ bí Mohbad mọ́. Tán bá bímọ míì gan kì í ṣe Mohbad lọ́mọ. Kì í ṣe jọ́yẹn náà ni wọ́n fún lóògùn mọ̀wúmọ̀wú tí ó wà di Mohbad. Tí ó sàlẹ̀ dàgbà bí Mohbad. Àmọ́ ìyàwó rẹ̀ lè lọ́kọ míì sà. Kí lẹ feel pé ìyàwó Mohbad fẹ́ lose by the death of Mohbad? Tí Mohbad ò bá kú gan tó bá wà láyé ìyàwó ẹ̀ lè kọ́ lẹ̀ pé òun ò fẹ́ mọ́. Torọ́kọ lè kọ́ ni ìyàwó lè kọ́ ni. Òbí ẹni ní ò lè kọ́ ọyàn. So ìyàwó Mohbad was there the day Mohbad was injected. A padà gbọ́ pé nurse yẹn is a quack nurse. Torí àwọn National Association of Registered Nurses and Midwives wọ́n ti send the letter of condolence sí àwọn ẹbí Mohbad. Wọ́n sì ti jẹ́ kó yé wọn pé ẹni yẹn ò sí nínú association àwọn is not registered. Ọmọ tán yọ test ẹ̀ lọ náà wọ́n ti lẹ́ni tó operate lórí ọmọ yẹn wọ́n ní is a quack surgeon. Nigeria with poor health system. So ẹni sọ pé the mother should let the world know what transpired between them. That doesn't mean the father should be neglected. Well, of course gbogbo èèyàn wá fi bàbá yẹn lẹ̀. Meanwhile bàbá yẹn gan ni nǹkan ṣe. Bàbá yẹn gan ni nǹkan ṣe. Ìyá ò sí nínú life ẹ̀ right from the beginning. The mother was not there. The mother was not there for that boy. Kò ń sọ nílé ọkọ àti àwọn tí ń fira wọn lẹ̀lẹ̀. Bẹ̀ wá tọ́jú ọmọ ẹ̀. Ìjọ tí mo ṣe pre-recorded fáwọn single mother mo jẹ́ yé wọn pé tó bá mọ̀ pé ó fẹ́ lọ ní ọkọ tọ́jú ọmọ rẹ jẹ́ kọ́ ọmọ rí ó dàgbà náà kó o sì wọ́n kọjá gbó ẹrù kan tójú bọ́ kó tó lọ. Bẹ̀ ó wá lọ ó gbọ́ ọmọ lẹ̀ tí wọ́n bá lọ bó ṣe lọ yẹn tí bàbá ọmọ yẹn náà lọ ṣé ó rọ ọmọ tí ó mọ promise ẹ̀ 5 million sọ̀rọ̀ ọmọ tí ó ra generator bàǹbà fún ọ sọ̀rọ̀ ọmọ tí ó ra fíríjì ńláńlá méjì fún ọ sọ̀rọ̀ ọmọ tí ó relocate ẹ kó òǹbí tó ń gbé tẹ́lẹ̀ lọ bí tó ṣẹ̀ṣẹ̀ wà ní ìsìn tí ó bá ṣe pé bí wọ́n ṣe ṣe ni bàbá ọmọ ṣe ṣe bàbá Mohbad gan ló ní nǹkan ṣe òun ló lost nǹkan. The whole world is now rallying around the woman. Gbogbo celebrity òun náà lọ ń kí mo tún gbọ́ tán níyàwó governor first lady kan tún náà lọ kí recently kò wá sẹ́ni tó kí bàbá yẹn. Ọlọ́mọ jẹ̀dá wá láàmú ẹni ìjà ò bá ló ń pe rẹ̀ lọ́kùnrin kò sẹ́ńtírù nǹkan bẹ́ẹ̀ ni ó ṣe tí ò ní ṣe mistake. The mistake the baba Mohbad made was to have allowed them to go and bury that boy on time and also kò fáwọn lówó kò ṣe gbàsàwò tó ń sọ ta ni gbogbo orú nǹkan yẹn ó ṣe wo ìdààmú tó ṣe lórí ọmọ yẹn níta ń sọ nìyẹn. Bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé kò sírú kéèsì yìí náà kò ní ká mọ́ sọ̀rọ̀ lórí topic. The topic we are talking about is that men should open their eyes and wise up pé ọmọ máa padà lọ́dọ̀ ìyá rẹ̀ kò sí bí ìyá ṣe abandon ọmọ tó. The reason is that ibi tí ìyá lè bọ́mọdé ará àta ò lè bọ́mọdé bẹ́ẹ̀. Agbọ́mọjú lọ ọmọ gbọ́mọjú lọ ọmọ mojú we understand. Ìyá tí ò sí nínú life ọmọ kò lè dédé lójijì kọ́mọ yẹn wá sáré fọ́ọ̀mù solid relationship pẹ̀lú rẹ̀. Bẹ̀ ìyá náà nìyá ó sì máa jẹ́ ibi tí ìyá oníyá ò lè bá àyàn wọ̀ ìyá àyàn lè bá àyàn wọ̀ bẹ̀. TikTok keep tapping. We are not gifting me o. Why is it that the gift is not rolling in on TikTok? Kí ló ṣẹlẹ̀? TikTok, please gift me. Oh, we can't be here without gift.
Please keep gifting, keep gifting. Ẹni tí Mr. Sikiru, thank you for the rose. Ẹni tó bá fẹ́ join kí ó send request ní Facebook. Tó bá dẹ̀ jẹ́ TikTok ni, you can send your request or you can call me. Worare, thank you for the TikTok. Let the gift be rolling. Thank you so very much. So, ìyá tí ò sí nínú life ọmọ, she was not in the life of Mohbad. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sọ́mọ yẹn throughout the time tó gbélé, she doesn't know it. All what she knows was the Omo promised her. The kinikan, she kinikan. She cannot tell us anything. Okay. She cannot tell us anything about her son. She can't tell us what the son was going throughout. Títí tí ọmọ yẹn tó fi ṣe kíni, tí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yẹn tó fi ṣẹlẹ̀. And he said, even up to now, they didn't show his wife anymore, which is not supposed to be like that. Of course, kí la feel pé ìyàwó Mohbad fẹ́ lose by the death of Mohbad. She doesn't have anything to lose. So, tí a bá wá accuse àwọn bàbá àti ìyá rẹ̀ tí wọ́n bí, kí ló mú wa tá accuse ìyàwó? Àwọn tó dìídì jẹ́ wípé na dem gangan, àwọn gan náà mọ̀ pé nǹkan ṣe àwọn tí nǹkan ṣe. Na then we dey accuse. Person wey be say she fit get another husband that day. Nobody is saying anything about her. Ẹnìkan wá ń dé, wọ́n wá ń sọ àwọn prophecy ègbére. Ẹ wá ń sọ wípé Ọlọ́run sọ fẹ́yìn pé even kẹ́ mọ́ tiẹ̀ sọ pé Ọlọ́run ló sọ, kẹ́ sọ pé ẹ rò lẹ́mìí gan. Èèyàn ò lè fojú re wo yìí pẹ̀lú irú ọ̀rọ̀. Kẹ́ lẹ́yìn rò lẹ́mìí wípé kẹ́ sọ pé ẹ rò gan. You cannot be seen as a good person. Kámọ́ tí wàá sọ̀gbà tẹ wá ní Ọlọ́run sọ fẹ́yìn wípé owó tí wọ́n bá dá fún Mohbad tí bàbá rẹ̀ bá iná ń bẹ̀ ọ̀tá bàbá rẹ̀ ó ń pa ọ̀tá bàbá rẹ̀ ọmọ Mohbad ni wọ́n ní kán kówó yẹn fún. Excuse me, ẹ ti rí Ọlọ́run fíjú gbogbo ẹ̀yin wòlíì wọ̀rọ̀ wòlíì fújì wòlíì highlife wòlíì gàbéjì. Pack your prophecy and leave this place. But the whole prophecy, you see, the scripture is the summary of the whole prophet and laws. We don't need any prophecy again. Àwọn tí wọ́n ń sọ prophecy tó tọ̀dọ̀ Ọlọ́run wá, tí Ọlọ́run bá fẹ́ sọ àsọtẹ́lẹ̀ tó máa wúlò fún gbogbo àgbáyé, God will look for somebody tó ṣe wípé kò ní lè manipulate kìíní yẹn. Rárá ò ní lè wọlé, kò ní lè panebit ẹ̀, kò ní lè package ẹ̀. Láyé ìgbà tí àwọn prophecy inú Bíbélì wọ́n bá ṣe sọ ló ṣe máa ṣẹlẹ̀ ṣá. Nígbà tí ìyàn mú nílẹ̀ Samaria tí àsọtẹ́lẹ̀ jáde pé ní wòye ọ̀la a ó ta Kóńgò báàlì kan ní ogún ṣẹ́kẹ́lì àbẹ́lò náà láàtà. Ìkan nínú àwọn ìjòyè tó ní kò lè possible pé bọ́lọ́run ọba sí fèrèsé ọ̀run gan-an bóò ni ó ṣe wá ṣe é ṣe olójú ìyẹ ojú rí orí ẹnu rẹ̀ ò ní kàn bẹ́ẹ̀. And it came to pass. Ta ní jẹun tájá ń jùrù láyé àwọn prophets. Ń gbà tó bá kan tó ráwọn sójà kan lọ rè bẹ́ẹ̀lì jà. Only if I am called of God, if I am the prophet of God, let fire fall and consume all of you. Àtàwọn 50 soldiers rẹ̀ wọ́n dẹ́rú ni. Àwọn ọmọ tí wọ́n fi Èlíṣà ṣẹ̀sín bí àrí jáde ó fi wọ́n jẹ láyé àwọn prophet taná bídà tí ó gbàwó against ìránṣẹ́ Ọlọ́run. God will strike the person. The host of heaven will strike him. Ẹ ti wá rọ́ Ọlọ́run fín. Where were you? Where was the God that you say is telling you all of this before Mohbad died? Ọlọ́run ní wá ìbọn ṣe pínwó lọ́lọ́run máa sọ fún yín owó tó ń dá yẹn o. Ọlọ́run sọ pé tí bàbá yẹn bá ná ń bẹ̀ bàbá tó tọ́jú ọmọ. What type of God is that? I don't want to serve that God. Your own God that said he's going to kill Baba Mohbad if he spent from any money. Ṣé bàbá tó jìyà tí ò dẹ̀ rí ṣíṣì ná lára ọmọ tó tọ́mọ yẹn kú Ọlọ́run ó tún wá pa bàbá yẹn ẹ wá ní Ọlọ́run sọ pé òun ni ò jẹ́ kọ́mọ yẹn kó kọ gospel òun ló jẹ́ kọ́mọ yẹn lọ́mọ kọ hip hop. Excuse me, bàbá tí ọmọ jẹ́ backup lẹ́yìn ẹ̀ kó tó lọ sí hip hop, bàbá tó sanwó iléèwé fọ́mọ tọ́mọ ò lọ school tọ́mọ ń bẹ̀ pé kí bàbá òun dákun òun sọ́rí kí bàbá òun má bínú. Ṣé nígbà tó rán ọmọ lọ iléèwé ṣé yóò fi okùn sọmọ lọ́rùn wọ ọmọ lọ iléèwé ni àbọ̀ nbí tọ́mọ fẹ́ lọ lọ́mọ yà sí? Kò sì sí tó burú nù kẹ́yìn kọ hip hop. Wọ́n bá wù mí mo lè ní fújì mo lè ní wákà mo fẹ́ mọ́ kọ. Wọ́n bá wù mí mo lè fẹ́ mọ́ lùlù bàǹdìrì. Èmi àtọ́ Ọlọ́run
lẹ máa fi ilẹ̀ ẹ wá ń sọ wípé Ọlọ́run sọ fẹ́yìn pé ẹ ti rọ́lọ́run fín jù gbogbo ẹ̀yin Nigerian prophet ẹ ti rọ́lọ́run fín jù nígbà tí Ọlọ́run bá fẹ́ gbé àsọtẹ́lẹ̀ dìde ni mo ṣe ní kò sí ẹni tí ò ní ẹ̀bùn kò sí ẹni tí Ọlọ́run ò ṣe kíni tí ò ní ẹ̀bùn nígbà tí Ọlọ́run bá fẹ́ sọ àsọtẹ́lẹ̀ á sọ àsọtẹ́lẹ̀ láti ẹnu àwọn wòlíì rẹ̀ tó ṣe wípé àwa fúnra wa gan a lè máa mọ̀ pé àti ẹnu ẹni lọ́lọ́run ti fẹ́ sọ̀rọ̀ jáde àwọn à ń sọ mọ́mì yẹn wá ń béèrè ẹ lọ sí orí Real Talk with Aunty Adunni màá táàgì wọn sìn kẹ́ ẹ lọ sí ṣòtán ṣe wọ́n wá ń bi woman yẹn lórí kọ́ pé ìyá wa ń kọ́ ó bá ní ẹ fìyá yẹn lẹ̀ òkú ayé ni ìyá yẹn ẹ fòun lẹ̀ ń tiẹ̀ ẹ ti mọ̀ pé àwọn selfish women àwọn selfish people selfishly minded people àwọn tí wọ́n ti wà so manipulated tó ti mind wọ́n ti wà set to refractory mood so default setting ṣe mọ̀ pé tẹ bá fẹ́ set phone tó bá ní ẹ bá mi set phone yẹn sí factory mood yẹn is like a default setting bẹ́ẹ̀ ni mind yẹn ti wà set síbẹ̀ pé obìnrin yẹn ò lẹ́ṣẹ̀ ìyá bàbá ló dìsáàfù ìyà nígbà tí bàbá jìyà tí ò rèrè jẹ lára ọmọ tẹ́ ẹ tún wá ní kú ló yẹ tẹ́ ẹ tún ní tó bá ná ṣíṣì Ọlọ́run lòun ó pa ẹ rí wípé Ọlọ́run irú Ọlọ́run yẹn gan ó yẹ kẹ́ ẹ dìpáàtì kúrò lẹ́yìn irú Ọlọ́run bá ń yes omi ló pọ̀jọ kà lọ tómi ò bá pọ̀jọ kà lọ ni gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀ ẹ wá dé ẹ wá lọ́lọ́run sọ fẹ́yìn pé ẹ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ mà ẹnìkan náà dé rí Mohbad ó wọṣọ funfun excuse me ṣẹ́yìn dọ̀rùn rí ẹ mọ̀ bóyá sọ funfun gan lẹni tó kú ń wọ̀ gbogbo fíìmù tá à ń ṣe gbogbo ará ọ̀run ò wáyé ará ayé tó sì rọ̀run ò padà mọ́ débi wípé kọ́mọ tí wọ́n ń ṣe ń bẹ̀ lẹ́yìn kálukú gbègbè ayé ẹ̀fọ́ lọ́hùn Lọ́ládé on TikTok you said thank God that Baba Mohbad sent him to school yes his father sent him to school bó tẹ̀ wulẹ̀ jẹ́ pé ṣe ló lọ yáwó láti send ọmọ yẹn to school he sent him to school but the ọmọ refused to go to school gbogbo wa la mọ̀ pé kò sẹ́ni tí ò ní wà bitad tó bá jẹ́ obìnrin náà ló dá ọmọ tọ́ tó wá dá ọmọ tọ́ tán tọ́mọ wá padà lọ́dọ̀ bàbá ẹ̀ ó tiẹ̀ lè gbà kọ́mọ padà sọ́dọ̀ bàbá ẹ̀ kò sóbìnrin tí ó gbà ọmọ tó ṣe pé bàbá ẹ̀ gan ló tọ́jú ẹ̀ ìyá ò fẹ́ kó gba ọmọ fún bàbá ní nǹkan kan kán sábà yé àwọn ọkùnrin yẹn jẹ́ kán ba yé wọn mọ́rin kán wáyé ìjà kán gbóbò pamọ́ fún wọn kán fi yòòbò díán kán fi yòórùn díán kán fi yòókó kán fi gbogbo ẹ̀ kán ní ńlá ní tóbìnrin míì wà fún nu. so kò sí bí ìyá ṣe fẹ́ dọ́mọ tó gbogbo single mother tá à ń rí ọ́là àǹtàn tọ́ ọmọkọ́mọ tó bá mú 1 naira fún bàbá rẹ̀ wọ́n fún un lásán ni wọ́n fún un lépè ni tó lè jẹ́ ìyá Mohbad ló tọ́jú Mohbad kí Mohbad wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kó rè gbalé fún bàbá rẹ̀ lẹ́yìn kó mú bàbá rẹ̀ lówó kó gba ṣọ́ọ̀bù fún bàbá kó ra freezer méjì fún bàbá kó ra generator ńlá fún bàbá gẹ́gẹ́ bí sí ìyàsọ́ pọ́n rà fóun kí ìyá ń wá gbọ́ ṣéèṣe pè ní ọmọ ṣẹ́ ọmọ yẹn ò tiẹ̀ lè ronú ẹ̀ because tí wọ́n ti fi poison máa jẹ ọmọ yẹn gan láti ilẹ̀ ọmọ nǹkan ò lè ronú tó bá rí bàbá ẹ̀ báyìí tó bá rí ìbọn yóò yìn mọ́ bàbá wọn ta ni ó ṣe tí ò ní ká lára so ẹni tó wá sọ sí comment section pé bóyá bàbá yẹn fi delivery yẹn ṣe vengeance èmi ò rò bẹ́ẹ̀ bẹ̀tẹ́ ni yẹn bá lè join wa báyìí bóyá kan explain nǹkan míì fún wa you might be able to convince us torí mi ò fi ìpẹ́ ni tó jìyà tó gbọ́mọ pọ̀n tó ṣe gbogbo ẹ̀ ọmú tí ń bẹ láyà obìnrin yìí ó kún ara tí ọmọ fi dùn ún pọ̀n torí tẹ́ bá pọn ọmọ tẹ́ rorò mọ́yà ọmú yín máa gbé ìró yẹn dúró kẹ́ tó fi ọ̀já mú ọmọ yẹn bẹ́ẹ̀ tó bá jẹ́ bàbá ló pọn ọmọ tó bá jọkùnrin ló pọn ọmọ gbogbo àyà yẹn kàn máa rí pẹlẹbẹ ni torọkùnrin ò kí ń lọ́mú. Mapes Royalty people on Facebook please can you hear me Mapes Royalty said she can't hear me. Facebook if you can hear me type yes. TikTok please keep tapping and gift me. Keep tapping and gift me on TikTok. Tí gift me ṣe tí mo reconnect yìí gift kankan ò tí wọlé. Keep tapping please. Lọ́ládé Alonga, thank you so much ma. I used to tell my children to care for their dad. Sísí mi ìdájọ́ bàbá ò sí lọ́wọ́ ọmọ kankan. Sọ̀rọ̀ mi ti ń yé yín bó ṣe máa jẹ́ nìyẹn. Mapes
I can hear you now. Okay. So nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé user 218 on TikTok, thank you for the rose. Nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ọmọ máa padà sọ́dọ̀ ìyá. Bàbá ni mo wà o. Àyàfi bàbá tó bá ràánú gbà. Tọ́lọ̀ bá ní kàn ọmọ rẹ̀ kí wọ́n mọ̀ ṣe kíni kí wọ́n mọ̀ dẹ̀yìn kọ́. Ṣùgbọ́n bọ̀dá tán kọ kọ́mẹ̀ntì pé àwọn fíù pé bàbá yẹn fẹ́ fi bẹ́ríà yẹn dá ìyá lára ni. Tó ń bá if you can send me a request, I will pick your request, explain to us. But if you want to call, because ẹlòmíì ò like kó mọ̀ gbójú ẹ̀ sórí social media, tẹ́ bá fẹ́ pè ẹ pè nọ́mbà mi sí orí ẹ lè pè mí sí WhatsApp torí device yẹn mò ń lò fún TikTok fún Facebook. You can call me direct so that bẹ́yìn ṣe fíù pé kò sẹ́ni tí ò ní wá bìtáàdì kó tọ́jú ọmọ kọ́mọ ó ṣe pọ́mọ ẹni tó abandon rẹ̀ ló lọ bá. Kò sẹ́ni tí ò ní dùn, kò sẹ́ni tí ò ní nkàlá pé ọlọ́run jẹ́ èèyàn sáṣe dànù lórí ọmọ. Ṣùgbọ́n kó wá go to the line ni mo tún ṣe sọ pé àwọn nǹkan kan wà tó deep táwa ò mọ̀. Àwọn strong forces kan wà. There are some strong forces tí tó táì bàbá yẹn tó ṣe pé ọlọ́run nìkan ló mọ̀ ọ́n táwa ò mọ̀. Tí a dẹ̀ mọ̀ pé God will bring out all the secrets inside this thing. I feel sorry for the generation of your anyway. Now mo láwọn comment kan bí TikTok keep sharing and keep tapping o. Ẹni sọ pé we are trained differently because we are different. Fathers are the best thing that can happen to a child because fathers are naturally disciplinarian. We children think our mothers are more caring because they don't beat us. Of course, tọmọ gan bá ṣẹ̀, mommy ẹ ò ní má worry, when your daddy come I will tell your daddy. So gbogbo nǹkan tọmọ mọ̀ nípa daddy is tán bá fẹ́ punish ẹ tó bá ṣẹ̀, tán bá fẹ́ ṣe nǹkan kan bóyá fẹ́ fẹjọ́ ẹ̀sùn. So the children will never feel the love of their father. The children will never know pé gbogbo school fees tí mommy ń lọ bá wọn san ọwọ́ bàbá náà ti gbà á. So couple with the ọmú tí ọmọ mu lára ìyá ẹ̀yìn ìyá tó pọ̀n sí inú tí ìyá gbé sí ara ìyá tó ti jáde. So the love is always unconditional. The love is always agape, such that there is nothing you can do to stop a child from loving the mother, no matter what. And in Iku, Mohbad really changed my mind to father of my children that they should take care of their dad. Honestly, okay. Mọ̀mí Alóńgẹ́, okay, mo ti rí picture yẹn díẹ̀. Even though gan tí bàbá ọba tọ́jú ọmọ tí ọgbọ̀n bùkátà kankan lára ọmọ, tọ́mọ yẹn bá soríire tó ṣe pé ìyá ló tọ́jú ọmọ, tọ́mọ wá soríire. Tí ọmọ wá soríire tán, tí wọ́n fún bàbá ẹ̀ táṣẹ́rẹ́, ẹ jẹ́ ọmọ gbà á, ẹ jẹ́ k'Ọlọ́run judge ẹ̀. Let God judge that bàbá. Ẹni tó ṣe páwọn náà ní ń jẹ. Bàbá tó ṣe páwọn ní ń jẹ tọ́mọ̀ pé òun ọ̀tọ́jú ọmọ tí sì ń gbowó ọmọ tí ọ̀tọ́jú òun náà ti mọ̀ pé òun lòun ń jẹ. Bẹ́ẹ̀ bàbá tó gbọ́ bùkátà lórí ọmọ tó ṣe wá tó ṣẹ̀yìn tó sanwó iléèwé ọmọ tó ṣe gbogbo ẹ̀ ẹ má poison mind bàbá against ọmọ. Kò sọ́mọ kankan tó jẹ́ dọ̀dọ̀ yọ̀ tí ọ̀rí náà rí ti ń ṣẹlẹ̀. Àwọn ọmọ kéékèèké sí gan èèyàn gbọ́dọ̀ mọ mind téèyàn ọmọ ṣe lójú wọn. Gbogbo wọn náà gbọ́ wọn mọ tí ń lọ wọn mọ bí ṣe ń lọ wọn mọ̀ pé ìyá nìkan lọ́wọ́ àǹbẹ̀ tí ń tọ́jú wọn bàbá ò sì ń bẹ̀. The baba that was there, let the child know that yes, your father was there for you. Your father was there for you. Your father is because torí iṣẹ́ tí bàbá ń ṣe náà ni òjò ráyè jókòó sílé. Torí yín náà ni eré yín náà bàbá yín sáká. So bẹ́ẹ̀ ni, Mọ̀mí Alóńgẹ́, they know who takes care of them. Wọ́n mẹ́ni tó take care wọn, wọ́n mẹ́ni tó tọ́jú wọn. But in this case, and the way the life is made ni pé obìnrin tètè máa ń gain ní love ọmọ àti love of the society. Ẹ wo àwọn celebrity ńláńlá tán lọ ń kí ìyá Mohbad, àwọn àǹtí Ìyábọ̀, àwọn àǹtí Fọlúkẹ́, àwọn àǹtí kan báyìí morúkọ àwọn tí wọn ní ìyá first lady kan tún ti lọ kí wọn báyìí tí gbogbo wọn rè kí wọn 3 years ago náà sì tó wà nù láìfù ọmọ. Mr. Damola Sanusi, me understand
in tẹ́ẹ̀kọ́ yẹ́ kò sẹ́ni tí ń sọ̀rọ̀ anybody bí ọ̀rọ̀ táwa ń sọ ń bí ẹ jẹ́ nǹkan comment yín yẹn káwọn èèyàn gbọ́. TikTok community keep tapping o. Keep tapping o. Mr. Sanusi yẹn comment yín mò ń wá o. Tó bá yẹ pé TikTok ò yọ pin option mi ni ẹ sọ wípé hello, we need to be careful with this subject. A video was posted on Temilola Kinikan now on Instagram where the mother was on her knees begging Naira Marley. I think people are angry with the man because of his utterances when the incident happened. People are angry with the man. Which man? Which man are people are angry with? And I don't have business with them. We don't have business with those ones. Men should take care of their old age. This is a general topic for everybody. We are only using Mohbad as a case study. Kódà tó di pàrọ̀ Mohbad ṣẹlẹ̀ láti máa ń sọ pé kò sẹ́rẹ̀ kankan tó yọ ọkùnrin fẹ́ jẹ lára obìnrin lẹ́yìn òbò ìfọ̀kànbalẹ̀ àpọ́nlé àti respect tí tóbìnrin bá fọ́kùnrin. Gbogbo létí bàbá ń kọ́ gbogbo tí wọ́n ń kó jọ obìnrin àtàwọn ọmọ rẹ̀ náà ni ó jèrè ẹ̀. N tá à ń sọnù dáńtẹ́ bá wo caption mi ẹ̀ rí i pé mo ní ẹ̀yin ọkùnrin ẹ súnmọ́ bí. That's my caption. So caption mi yẹn nìyẹn. We are talking generally. Hello? Well done. Thank you. Good morning. Good morning. So we are talking generally for men, to men, that they should do what? They should take care of themselves. What do you like to tell us? From where are you joining us, please? From Ogun State. Ogun State. Ogun State. Do you want to say one or two things to the topic we are treating? What is the topic are you guys treating? We are talking about men. We are talking about the fact that men should take care of themselves, take care of their old age, because no matter what happened, the children will still go back to their mother at the end. Even if it is the father that takes care of them, the children will still go back to their father and to their mother. So that's what we are talking about. And we are looking at Mohbad now as a case study. I don't have anything much to say. Okay. I just feel like let them follow their rules, like the rules of their father, because it's going to go a long way. Okay. Imisi Oluwa, you said, Abi, is it foundation? You said pick someone who can say something, but the people are not sending requests. People are not sending requests. You know, there are a lot of people that, okay, waiting for hosts. There are a lot of people that they've joined us before, but they are not online now. So, and I don't know how to add them so that they'll be able to join. So keep tapping on TikTok. I think the brother he has left. Facebook. So Mr. Sanusi, point I give you, èmi ò tí rí video tẹ́ ń sọ yẹn. But all of these people, I know they mention them. That's what mo ti ń ṣe show. I know they mention them because we really don't know much. We don't know what happened. À ń sọ̀rọ̀ mí pé ọ̀rọ̀ yìí ó fara pẹ́ ń tá a máa ń sọ lórí péjì wa nípa ìyá, bàbá, ọmọ, ńlá fi ń tẹ̀mọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ aspect tó bá concern kálukú ó ti mú ọ̀rọ̀ sọ òun ló dífá fún táwa ń sọ. Mo fẹ́ try láti Jesus is Lord. So okay, someone is joining me on Facebook. Someone is joining me. If you want to join on TikTok, you can send in your request to. Àti pọ̀ lórí TikTok o, so why are we not gifting me? Mapes royalty. I don't know what is wrong. I cannot pick your request is not picking. Your request is not picking. You can check your network, or is it my network? TikTok, please keep tapping. So I've been talking for almost 2 hours now. So let other people too. Let them join and let's get their opinion.
You are saying no space to request on TikTok. No space to request. Co-host. Maybe I should send request to you. It could be network. Network ló máa jẹ́. Maples royalty, I've picked your call. Check your network. Layo Taiwo, the discussion is about the fact that hello Maples royalty. Hello, good morning, ma. Good morning, welcome, ma. From where are you joining us? I'm joining from Osun State. We are talking about men taking care of their old age. So kí lẹ fẹ́ bá wa sọ? Yorùbá ni ẹ sọ ẹ jọ̀ọ́ o. Okay, ma. Nǹkan tẹ́mi fẹ́ sọ, nǹkan tí mo fẹ́ sọ is just to address the women. Àwọn obìnrin lèmi fẹ́ address with my own little knowledge. Ṣé ẹ̀ ń gbọ́ mi, ma? À ń gbọ́. Okay, Sherry, kò sí anybody tó fẹ́ bá ẹ tọ́jú ọmọ ẹ bí ara ẹ. Nobody can take care of your children like you. Tí ìwọ àtọkọ ẹ bá fẹ́ jà bóyá ẹ divorce àbí anything, take your children with you. Kò sí stepmother tó fẹ́ tọ́jú ọmọ ọlọ́mọ bí ọmọ títí ẹ̀. It's not possible. Kó tiẹ̀ nice gan. Even kó nice gan jù. Tó bá nice ní tó lè ṣe ni pé tí nǹkan bá wà available kó jẹ́ kó dọ́dọ̀ ọmọ ẹ̀ náà. Tí nǹkan yẹn ò bá ti wà available tọ́mọ tiẹ̀ ló máa kọ́kọ́ gbọ́mú o. Ọmọ ò lè fẹ́ lọ school sí báyìí tàbí kó ń jẹ kó yẹ pé oúnjẹ agolo kan ló kù nínú ilé. Kó wá expect pé oúnjẹ yẹn tó bá sè ọmọ tiẹ̀ ló máa lọ gbé fún nígbà tẹ́bí ń pọ̀ ọmọ títí ẹ̀. Ṣé òun ló ní kó fọkọ sílẹ̀? So that thing, if you know that téèyàn bá ti mọ̀ pé nǹkan tí ọkọ ń ṣe fún ẹ ò lè tó bá ti mọ̀ pé nǹkan tọ́kọ don't distract me. Tó bá ti mọ̀ pé nǹkan tọ́kọ ń ṣe fún ẹ ò lè endure ẹ̀ àbí kò tí nǹkan tó bá yẹ pọ́kọ ń nàyàn nìkan bóyá ó ń molest ẹ àbí ó ń abuse ẹ fún yẹn a lè sọ pé òkè má jẹ́ kó ná ẹ pa domestic violence lọ. Tó bá dẹ̀ fẹ́ lọ go with your children. Tó o bá ti mọ̀ pé tí kò bá ti mú domestic violence lọ́wọ́ máa endure táwọn ọmọ yẹn máa jò tó fi máa ṣoríire because tó bá kàn lọ tó kàn fọmọ́lẹ̀ ìyà ló fẹ́ fáwọn ọmọ yẹn jẹ wọ́n máa jẹ ìyà kò sí ní tí anybody bá tó bá ti lè fẹ́ lòmí báyìí ìyà bẹ̀rẹ̀ nílẹ̀. So that's what me I want to say. And regarding the hello. Ń gbọ́ yín. Mo fẹ́ dárọ̀ tì sí ọ̀rọ̀ kan sọ ni mo ṣe dákẹ́. Okay. Sir. And regarding concerning revenge. hello. À ń gbọ́ yín. Then regarding the men, ọkùnrin kan try láti take care ìyàwó wọn. Tó bá dùn obìnrin nínú. Tí ò bá sọ̀rọ̀, má sọ pé ohun tó ń ṣe fún kò dọ́dọ̀ ẹ̀ ó ń bẹ́ẹ̀ fi pamọ́ ni o. Ó ń pa ìyà yẹn jọ ni. Ó kàn mọ̀ọ́mọ̀ ń dúró torí àwọn ọmọ ẹ̀ ní tó bá dúró gan lélẹ̀ tó bá rí sùúrù. Òun lóbìnrin ò fìyà jẹ òun ṣe kò sọ̀rọ̀ kò ṣẹ́ nítẹ̀. Ìgbà tó bá máa fìyà yẹn jẹ ó ń bọ̀ ó kàn fi pamọ́ ni. Tó kó ọkùnrin kan try láti take care ìyàwó wọn. Tó àdẹ̀tún láwọn obìnrin míì náà in the society tó yẹ pé gbogbo nǹkan lọ́kọ ń ṣe fún wọn àwọn gangan ni wọ́n dá. Àwọn yẹn Ọlọ́run á ṣèdájọ́ wọn. Just be good as a man. That is what me I will say. Try as much as possible to be good. Obìnrin tó bá ti fẹ́ tọ́jú ẹ̀ múnú ẹ̀ dùn. So tí ò bá wá ṣe dáadáa o tíyàwó yẹn ò bá wá ṣe dáadáa Ọlọ́run á dájọ́. Then àwọn ọmọ yín ẹ má jẹ́ kán máa rí yín gẹ́gẹ́ bí disciplinarian.
kíní yẹn máa ń fìyà jà àwọn ọkùnrin wọn kàn kí mọ̀ ni ọmọ máa ṣẹ̀ ìyá ò ní bọ́mọ wí á nígbà tí bàbá yín bá dé àwọn ọmọ yẹn á máa rí ẹbí ẹni pé ìkà ni dádì wa so wọ́n ti ń hètì ẹ̀ gan lọ́tọ̀. ẹ ṣe Ọlọ́run àbílẹ̀ sí fún nǹkan tẹ̀sán yìí. tó bá dẹ̀ wá na ọmọ gan tán wọ́n ní ta bá fọwọ́ ọ̀tún bọ́ ọmọ wí a máa fi tòsì fà mọ́ra as a father tó bá na ọmọ tó bá ti nà tán pé padà kó jẹ́ kó mọ̀ pé kì í ṣe pé mo hètì ẹ o nǹkan tó ṣe báyìí ló jẹ́ kí n nà kí tí ẹ lè dáná ni ẹ jẹ́ káwọn ọkùnrin máa tẹ̀ láti máa build relationship pẹ̀lú àwọn ọmọ wọn obìnrin ọmọ máa ń súnmọ́ jù kò sí bọ́mọ ṣe lè try bí ìyá ṣe lè try láti repel ọmọ tún sì máa wọ́dọ̀ yìí because ọ̀dọ̀ ìyá náà lọmọ ń gbé jù so tó bá pọ̀ ọkùnrin tó máa ń busy gan tí ò tẹ̀ kì í sí nlé ìgbà tó bá wà nílé yẹn bí ṣe 30 minutes pé àwọn ọmọ yẹn jọ bá wọn sọ̀rọ̀ be close to them so tó bá ti ń súnmọ́ wọn díẹ̀díẹ̀ yẹn táwọn ọmọ yẹn bá dàgbà they will grow with that memory in them so kan tẹ́mi fẹ́ sọ nìyẹn o so yes ma. All right. Yes. So, Mr. Samuel, wà lórí 9. mo ṣì wà ṣe ń gbọ́ mi ṣá. À ń gbọ́ yín sà, kíní yẹn ó ń hẹ́pò ni. Voice yẹn hẹ́pò. mo gbé sí bluetooth ní ẹ jẹ́ kí n yọ kó bluetooth. Try láti yọ. ẹ ló ṣe ń gbọ́ mi. À ń gbọ́ yín dáadáa báyìí.